pàtàkì ìṣe Ọlọ́run. A tún fi ògo fún orúkọ rẹ̀ mímọ́ fún wákàtí mi tuntun gbé wa wá. Èmi náà ni olùkọ́ yín nínú ètò àlà ìgbàanì wòlíì Jeremiah Òkútọ̀nàdé. Kí Ọlọ́run ọ̀run kí ó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa wò lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní ọ̀sẹ̀ tó lọ la gbéyẹ̀wò lórí bí ẹ̀rí ọkàn ṣe pàtàkì àti ẹ̀rí rere níwájú ènìyàn àti níwájú Ọlọ́run. Lórí àlà ìgbàanì gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, ẹ̀rí ọkàn rere sí ènìyàn sí Ọlọ́run. Lónìí à ń kíyèsí kí ni ìgbékalẹ̀ Ọlọ́run lórí ètò ìdílé àti ìgbéyàwó tàbí ìlọ́kọ. Tí ẹ bá wo ibi tí Christianity dé lónìí yìí, oríṣiríṣi nǹkan ni à ń fà mọ́ra wa lọ́wọ́ lónìí lórí pàápàá lórí tá a pè ní ètò ìdílé tàbí ìgbéyàwó. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ ìdílé àbí ọ̀rọ̀ ìgbéyàwó lónìí. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé àwọn obìnrin pọ̀ ju ọkùnrin lọ, nítorí náà kólúkúlùkù máa mú un tó bá ti fẹ́ àti tó bá ti wù ú. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé àwọn ní àwọn àmì àti àpẹẹrẹ nínú Bíbélì tó fi hàn wípé mẹ́ẹ̀ni àwọn kan tiẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn tí wọ́n pé mẹ́ẹ̀ni Ọlọ́run kọ pé tó bá ti lè ṣe déédéé láàrin mẹ́rin mẹ́fà méje mẹ́jọ, ṣùgbọ́n tí ó sì pọ́síbù kéèyàn ṣe déédéé láàrin wọn, ó sì jágbe kalẹ̀ fáwọn kan. Nígbà míì ẹni tá a pè ní àtúnṣe tàbí ìdápadà, àwọn kan ló ti bá májẹ̀mú láéláé lọ pé kò ṣẹlẹ̀ nínú májẹ̀mú tuntun, májẹ̀mú abí òròfẹ́ tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé à ń fa fífà mọ́ra wa lọ́wọ́ lórí kíkọra ẹni sílẹ̀ àti tó mẹ́mí ìfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ bí tá a ti ń practice ẹ̀sìn ìgbàgbọ́ àmì ẹ̀sìn Christianity, pàápàá jùlọ àṣà ibi tí a bára wa, ó tún ti wọnú ètò ọ̀rọ̀ Bíbélì lọ. Ṣùgbọ́n tó gbogbo àwọn nǹkan tilẹ̀ wà, kí ni àṣà Bíbélì, kí ni àgbékalẹ̀ Ọlọ́run lórí ètò ìdílé àti ètò ìgbéyàwó. Nínú ìwé Matthew orí 19 láti ẹsẹ̀ ìkẹrin di ẹsẹ̀ ìkẹsàn, Matthew chapter 19 verses 4 to verses 9, Matthieu 19 verset 4 à 9. Ó tún repeat nǹkan kan náà ní Mark 10 5 to 12. Jésù ń sọ fún wọn bí Jésù léèrè, wọn bí wọn léèrè pé ṣé wọn ò wá kọ́ lórí ibi àti kọ́ láti bẹ̀rẹ̀ àti kọ́ sí nínú Jésù orí kìíní ẹsẹ̀ 27 pé ó dá wọn ní ọkùnrin àti obìnrin. Nítorí èjì èyí ni ọkùnrin ṣe fi bàbá ẹ̀ sílẹ̀ tí ó wàá fà mọ́ ìyàwó ẹ̀ nìkan méjì wà dára kan, torí pé wọn kò náà tó ní àwọn ìṣe méjì mọ́ bí ò ṣe ẹyọ kan. Tó bá ti di méjì ńkọ́ nísìnyí tó di mẹ́ta nísìnyí yìí, ṣe hàn pé ọkùnrin àti obìnrin ló ní ìfẹ́ tó so wọ́n papọ̀, májẹ̀mú tó so wọ́n papọ̀ ló so wọ́n dẹyọ kan, ọkùnrin obìnrin. Tó bá ti di pé méjì, ọkùnrin méjì fóbìnrin kan kò jẹ́ ẹyọ kan mọ́, àbí ọkùnrin kan obìnrin méjì tàbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ wọn ìṣẹ́ ẹyọ kan mọ́. Àgbékalẹ̀ Jésù lélẹ́yìí. Wọ́n wá béèrè pé kí ló dé tí Mósè fi kọ ìwé pé kí wọ́n máa kọra wọn sílẹ̀. Ó nítorí líle àyà wọn, nítorí líle àyà wọn ló ṣe kọ̀wé pé ká máa kọra wọn sílẹ̀. Ìyẹn ni pé tó bá dé pé àwa náà gbà bẹ́ẹ̀ lónìí pé wẹ́ a lè kọra wa sílẹ̀, a lè fẹ́ mẹ́, a jẹ́ pé nítorí líle àyà wọn ló ti gbà á láàyè bẹ́ẹ̀, kì í ṣe ìpinnu rẹ̀ fún wa. Àwọn ìpinnu rẹ̀ kan ń bẹ tó jẹ́ pé mo gbà láàyè ni kì í ṣe fẹ́ mi. Fáwọn tí ó jẹ́ àpọ́nkùnrin àpọ́nbìnrin, ìwé Hébérù 4:4 ó ní kí àkété kó wà ní àìléèrí ká ta kété sí ìwà èrí. Ìyẹn ni nígbà tá a ti fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí obìnrin. Fún àwọn tó ti fẹ́ra wọn alálè, àní akóyàwó jọ, akọkùnrin jọ, alẹ́ ọkùnrin alẹ́ obìnrin, kì í ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tímótì kejì orí 2 ẹsẹ̀ 11 ó ní ìpìlẹ̀ Ọlọ́run dájú lédìdì yìí, kí lè dìdì rẹ̀ lórí ìgbéyàwó ọkùnrin kan obìnrin kan. Jésù Kristi ló sọ, Apostle Paul náà kọ́ nù Éfésù orí 5. Kí ni ìyàtọ̀ tí kí ni àfiwé tó fi wé láàrin Kristi àti ìjọ? Kristi lọ́kọ, àwa ni aya. Ó wá gbé kalẹ̀ nínú Éfésù orí 5 yẹn, bó jẹ́ pé ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya, aya gbọ́dọ̀ fẹ́ràn ọkọ, aya gbọ́dọ̀ tẹríba fún ọkọ, kọ́kọ́ fẹ́ràn aya. Bẹ́ẹ̀ bá ń sọ láàrin Kristi àti ìjọ. Ìyẹn ni pé bí Kristi ò ti lè gbà láàyè kó ní ìyàwó mi, kó rí ìyàwó mi pẹ̀lú wa, bí ó ti lè gbà láàyè kó rẹ́sẹ̀ náà ayé wa, bí ó ti lè gbà láàyè kó forí balẹ̀ fún Ọlọ́run míì, bẹ́ẹ̀ náà ni kò rọrùn fún ọkùnrin kó fẹ́ lòmí, fún obìnrin kó fẹ́ lòmí, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ti ẹ̀tún á fi òtè lé fún anú Léfítíkù orí 18, Léfítíkù chapter 18, wípé ẹ̀yin ò gbọ́dọ̀ bá ẹranko sùn. Ọmọ ẹbí kan náà
bóyá ìyá ìyàwó, ẹ̀gbọ́n ìyàwó, àbúrò ìyàwó, ẹ̀gbọ́n ọkọ, àìbúrò ọkọ, gbogbo àwọn tó ṣàjẹ́ ẹbí kan náà. Bíbélì abaka Lífítíkù orí the switch yẹn kò fààyè fitílẹ̀ fún rárá. Lífítíkù 18. Gbogbo àwọn nǹkan yìí pátápátá a lè máa lọ láàrin ara wa o. A lè kọ́ àwọn èèyàn jọ tàbí ká máa gbára wa níyànjú àbí ká máa gbéra wa ró nínú àwọn nǹkan láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ inú ọkàn wa pé bóyá nǹkan tá à ń ṣe dáa kó tọ́. Àwọn tá a bá ń ṣe bẹ́ẹ̀, ìyà tó ṣe títí dòní lọ́wọ́ àánú Bíbélì. Àṣà ibi tá a bára wa kò gbọdọ̀ gba Bíbélì máa lọ́wọ́, kò gbọdọ̀ bàṣà Bíbélì jẹ́ máa lọ́wọ́. Ọlọ́run ló fẹ́ kí ó rẹ̀ nìkan kan wa lọ́wọ́, kó ṣí wa lójú sí ìfẹ́ rẹ̀, kó sì mú wa dó nínú ìfẹ́ rẹ̀, pé gbogbo àwọn àṣìṣe tá a ti ṣe Ọlọ́run kó gbà nínú rẹ̀. Èyí tó àti fẹ́ ṣe náà kó fà á sẹ́yìn ká má ṣe wọnú rẹ̀ lọ, kó lọ fẹ́ kí ìsìnkú tó fẹ́ nìkan kan wa. Látò ìpàdé ní wákàtí mi táwa mú ètò mi wá lábẹ́ àlà ìgbàanì. Wòlíì Èkútà nílẹ̀ tí máa ń sọ̀rọ̀. Ògo Ọlọ́run yóò hàn láàyè wa lórúkọ Jésù wa.